lẹ́ẹ̀kan sí mo kí gbogbo wa kú oríire Ọlọ́run Olódùmarè ó kẹ́ bàbá wa Odoole púpọ̀ ní bí àwọn àkàrà òjìrì ṣe máa sọ wọ́n ní eré òkè fún kọ́mọ ẹ̀ fún àṣìpá òwe ní àkàtà Odoole ọ̀pọ̀lọpọ̀ ọmọtúmọ̀ Odoole ní èdè Gẹ̀ẹ́sì the rallying point ẹni tó ń ṣe sọ́tún tó ń ṣe sósì tó ń ṣe fáralé gbogbo ìgbà nǹkan tí mo fẹ́ gbé jáde ní ìwé nípa wọn gbogbo ìgbà ni wọ́n máa ń ṣe fún onílé àtàlejò fún Golden Jubilee celebration or the Ọ̀jájá the second ìtẹ́ láíláí ni mo jókòó lé Ọọ̀ni òkè ní ọjọ́ lórí torí kò sẹ́ni tó lè ka ọjọ́ orí ìtẹ́ tí mo jókòó lé ṣùgbọ́n torí ayé tó ti di ayé ká wà yìí Ọlọ́run Olódùmarè ó ti jẹ́ kí n jẹ ọba méjì tó kù ni mo béèrè fún bàbá Odoole wọ́n ti jẹ ọjọ́ orí lágbára Ọlọ́run èmi náà jẹ ọjọ́ orí gbogbo ẹ̀yin jẹ́ wà mí náà tí ẹ̀ ń ro dáadáa sí bàbá yìí torí mi ò rò pé gbogbo ọ̀tá mi ẹni tí bàbá yìí ò tí ì kàn sí lára rí kò sẹ́ tí ò tí ì kàn sí torí pé àṣekágbá ètò yìí kò náà là ń ṣe lọ́wọ́ ẹ̀ mo ti rò pé kí ni mo lè ṣe fún bàbá kí la lè ṣe fún Odoole mo wá ní màá ṣe ìwé kékeré yìí. The book is a summary of all the things Odoole Oodua, what it stands for. A coffee book. Within 1 hour you can go through it and know everything about him. For me, I want this book to uplift him. For me, I want each and everybody to read about it. And for me, it goes beyond what I'm doing today. So we have two options. We all decide here. For it to have value, if we give it out for free, it's not going to have value. I will be the first to everyone say, to my dad of you, come to your way. Ma fee 10 million naira after I come. Kẹ́wàá àwọn bàbá olóòtú àná ni wọ́n dábà ti ṣàwó yẹn jọ àwọn lọ kó fún bàbá ṣé fẹ́ lọ fúnra yín ni abẹ́fẹ́ máa fi ṣètọrẹ àánú ní nǹkan tó bá wù yín lẹ́ máa fi ṣe. We have opened account. The account is the rallying point. Emara account number here. So if you have a office, màá wá jẹ́ àwọn ọmọ náà máa fọ́.